Africa Content TV. Ètùjọba ẹ̀jẹ̀ àkọ́bá ìtọ́ba ọba oníwàásù àgbáyé kọba jẹ́ bàbá ọpẹ́ ọba oníwàásù ọbẹ̀ sani bàbá àgbáyé táráyé lókù ọ̀la òkè tó lè ṣe ìwà àjálù alábẹ́ àṣàṣì ìrònú ayé àti ìrọ̀ ayé tó lè ṣe ìwà àjálù bàbá tí a kọ́ ìyá àgbáyé bàbá tí a kọ́ ìyá àgbáyé. Àsìkò táyé rìnrìn ẹsẹ̀ wọ́n kó sálẹ̀ tí ń lò jọba ìjọba tó bàbá àjálí ẹ ti wá ìjọba káwọn onílé gbogbo àgbáyé wọn ní àjálí ọba oníwàásù ọ̀gá mi sẹ́yìn rí kámẹ́rà náà orí ọ̀pọ̀ pẹ́ mi.
ètò ti gúnlẹ̀ báyìí ọlọ́pàá wà pẹ̀lú wa lẹ́ẹ̀kan sí akọ́wà àṣẹ̀fẹ́ ṣòro fún wọn. wọ́n ní kò sí sára bẹ́ẹ̀ kankan ẹgbẹ́ bá ní ẹ̀jẹ̀ náà fún wọn. ìdílé fẹ́ràn fún wa nílé foundation ẹni tó bá fẹ́ ṣe anything sí foundation bàbá láti jẹ́ kí school wọ́n sì máa progress gbogbo tí wọ́n gbé kalẹ̀ ó sì máa lọ síwájú ẹ̀dá kan ẹ̀yẹ kà sí mọ̀lẹ́bí gbogbo náà kò sí sára bẹ́ẹ̀ kankan ó ṣe lẹ́yìn yẹn small beef ṣì wà Sheikh Muyideen Bello Islamic Foundation ó wà school wà bẹ́ẹ̀ tẹ́gbẹ́rẹ́ ṣe wọ́n ti wọ́n ṣe àwọn ọmọ ẹ̀kọ́ ẹ̀dá tòlótòló ó ṣe jẹ́ nìyẹn wọ́n bá kọ́ ẹ̀rọ sílé láti bọ̀ ìwé bàbá ló wà sí àgbáyé ájú ọ̀pára Mustapha látẹ̀kọ́ gbogbo yín la kí ọ. ẹ má fún ẹnì kankan lọ́wọ́ ní àfọ̀ Deputy President Muslim Alhaji Apiti wọ́n wà bí ìbò tí wọ́n nínú white and green ọlọ́wọ́ àdúntì Deputy President Muslim gbogbo ya kí ọ ayọ̀ nígbà gbogbo ya kí